ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí, àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an, a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. The Alaafin is not an ordinary Oba. Hence, the title Iku Baba Yeye. Traditional rulers must be given fully respect, just as kings in Europe. Àkàndá kí mo bá wá, bẹ́ẹ̀ bá gbàgbé, níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, òun náà ni mo wá nípa ìṣẹ̀lẹ̀ kan pé wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ilé ẹ̀kọ́ kan lọ́yọ̀ọ́ Emmanuel Alayande University. Now wípé Aláàfin pẹ́ kó tó dé nígbà náà lọ́ọ́ mọ́ka pilẹ̀kọ òdìkejì àpilẹ̀kọ ń lọ wá lọ́jáde. Mo sì mọ̀ pé àwọn tí wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi wọ́n fẹ́ wò bóyá àwọn ò ṣe justice àbí wọn ò ní ṣe justice, bóyá àwọn fàárí apá kan dá kan sí, bóyá lóòótọ́ ni mo kórìíra Aláàfin àbí mo fẹ́ràn Aláàfin àbí ó kàn wù mí láti fọ̀rọ̀ ṣègbè. Well, a máa fi nǹkan ṣègbè ńgbà míì, gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá ni, torí àwọn ọ̀jọ̀gbọ́n ní bàbá ọmọ ò ní jẹ́ gateman lọ́run kọ́ wá lajúlẹ̀ kọ́mọ tó bí ọwọ́ nù náà rún àpáàdì yọ̀ọ́dọ́gbọ́n sí ni o, ẹlẹ́sẹ̀ ọ̀yà di méjì lọ́dọ̀ Ọlọ́run ni, because ó bá wo pé Ọlọ́run gbójú sẹ́gbẹ́ kan yọ ọkọ̀ sọ fọ́mọ ẹ̀ pé kọ́ bọ́ sọ́run rere. So that is life for you. Bọ́ lọ́pọ̀ gbà ní tí wọ́n ń pè ní journalism, ó wá rántí kéèyàn balance nǹkan tí ì bá ṣe pé èèyàn mú pooro, ṣùgbọ́n lórí eléyìí tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ akandọ́ra ipò nko everybody ló mọ̀ pé mo mú pooro, èmi nìkan sì kọ́ mo mú pooro, èmi àtàwọn míì náà àwọn náà mú pooro tiwọn. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà pooro náà nì. Ẹnìkan ló sọ wípé Aláàfin pẹ́ kó tó dé kó apologize, ẹlòmíín náà ló tún kàpilẹ̀kọ yìí ń pé Aláàfin kò lẹ́ni àrífín, pé Aláàfin ó apologize lọ́wọ́ èèyàn pé àrífín ńlá ni òun náà kàpilẹ̀kọ. Professor ń tàkọ́, professor ń tẹ̀ kejì, àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n jọ gbé náà rọ̀ ara wọn. Tàwa là wa, we are just a pencil in the hand of creator. N tó wu Ọlọ́run bá mi ní fi wá kọ, àdúpẹ́ pa wà láyé àwà láàyè, a wà ní position tọ́lọ́run bá fi lè fi wá kọ́, because bàbá sí position ẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mi ò ní sẹ́ǹdì ẹ̀ sí mi, wọ́n sá sẹ́ǹdì tàkọ́kọ́ náà ni pé ok o, ó ti sí tàkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì rèé jáwò bọ́yá ó fẹnu káàbò ò ní fẹnu kàn. So lóòótọ́ ìsepẹ́ nìkan ló rán mi tàbí ẹnìkan fọ́ọ̀sì mi láti ṣe, èmi ni mo wò ó pọ̀ yẹ kí n ṣe justice sí, àti pàápàá etí tó gbà lọ bó bá gbàbọ̀ kò sí ní tó bá dé ń bẹ̀, àti pàápàá bí ọ̀bàdì lọ́jọ́ iwájú báwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ọba rí i pé no máa yí dẹ̀ ṣe dáadáa o, ó gbé tàkọ́kọ́ ó gbé tì kejì, because ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n mi gbọ́dọ̀ wé ìfẹ́, ẹ̀mí mi ò wé ìfẹ́ ló jẹ́ kí n mú wá. Kí ni tí ń bẹ ń bẹ? Ẹ mú kalẹ̀ tó wọ ẹmu tọmọ ẹmu ta ìkú tí í ṣe baálẹ̀ lọ́rọ̀, pápápá náà ni o, ọ̀rọ̀ kékeré náà ni, ṣùgbọ́n ó ní àkóónú tó pọ̀. Bó ṣe wá jọ̀rọ̀ kékeré òun, justice is always justice. Odídẹrẹ́ kì í kú sóko wá jẹ lágbára Ọlọ́run. Àní tàjò gbésájò, àní kú sóko wá jẹ, Ọlọ́run sì ní fàtìjẹ wá síbi tó ha. So bẹ́ẹ̀ ṣe ń wọlé òun, ẹ bá òun sáré pé program yẹn, ẹ jẹ́ kó délé kó dóko, kọ́dẹ́sẹ̀ kọ́dọ́nà jíjìn, ẹ bá ń táàgì àwọn ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá mọ̀ kí wọ́n súnmọ́ bí, torí pé ṣe ló dàbí ẹni pé àwọn ọ̀dọ́ tí ń bẹ ń bẹ omi èpè wọ́n fi wẹ̀ wọ́n, omi èébú wọ́n fi wẹ̀ wọ́n, èébú ọ̀sìn wàá rè wọn ò mọ̀ bú, èpè ọ̀rẹ́ wọn ò mọ̀ ṣẹ́, torí tá a bá dálẹ̀ nísìnyí tá a ní àtúnṣà wọ́n sá lọ, wọ́n fẹsẹ̀ fẹ́, wọn ò rórí gbé, starting lásán wọn ni wọn ò ní finishing. So bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi pín pápápá, ǹfẹ́ gbàsìkò yín, kódà kí n má lò jù ṣẹ́jú mẹ́wàá lọ, ó pè mí. Alright,
ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àwa rèé àwa rèé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àwa rèé àwa rèé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àwa rèé àwa rèé. So ohun tí wọ́n pe topic ẹ̀ the Alaafin is not an ordinary Oba, hence the title Ikú Bàbá Yèyé. Traditional rulers must be given fully respect just as kings in Europe. So wọ́n ṣe pósítà fún ni o nínú kan wọ́n ní I don't think an Edo professor would publicly castigate the Oba of Benin, Ọmọnọba Nedo Udu Apolopolo. Bóyá dáàdì mi professor yìí ò sí láyé tàbí kó jẹ́ pé wọ́n rìnrìn àjò wípé àsìkò social media la wà yìí níbi tí wọ́n ti ń criticize anything tó bá mẹ́ anybody tó yanu pọ̀ngàlà tó ebú ọ̀ni tó máa wọn Ọ̀yọ́ kan tí wọ́n fi dì mẹ́ fit tán fi ń ya picture AI ọ̀ni tí wọ́n ń gbé pátá sídìí ọ̀ni tí lè fẹ̀ ìhàn wá sọ pé Aláàfin pẹ́ dé òde kó apologize eléyìí ò ní bàbá professor náà wá ń káwé wọ́ náà wá ń pè ní nǹkan bàbàrà náà wá ń kàrámọ̀ náà wá rò wípé ẹni tó sọ̀rọ̀ kọjá àyè rẹ̀ professor ló sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ju Aláàfin lọ lọ́jọ́ orí so gbogbo nǹkan ló yẹ kó mọ níwọ̀ntúnwọ̀nsì everybody ló tọ́ sí àpọ́nlé àti àyẹ́sí àwọn ọ̀jọ̀gbọ́n ní respect is reciprocal bù fún mi kí n bù fún ọ ni ẹ ń bá pọ́nni lé là á pọ́n lé ẹ báwọn òyìnbó lọ sọ bẹ́ẹ̀ báwọn ọ̀jọ̀gbọ́n lọ sọ bẹ́ẹ̀ ìran káàárọ̀ òjíire ka àkókò kún ìran káàárọ̀ òjíire ka ìkíni kún ìran káàárọ̀ òjíire ka ọ̀wọ̀ fún n tán pè lọ́wọ̀ fún ẹni tó ju ni lọ ẹni tá a jọ jẹ́gbẹ́ àti fẹ́ni tí ò tó ni so torí pé èèyàn jọba kò túmọ̀ sí pé kò gbọ́dọ̀ respect ara tó kù kí ló sọ ni òní tó jó lórí aládé wọ́n ń tẹríba fáwọn èèyàn wọ́n ń kí àwọn èèyàn wọ́n ń respect àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn lé wọ́n á pa àwọn èèyàn wọ́n ń pe àwọn obìnrin màmá wa bàbá so ibi táyé dé nìyẹn and tí wọ́n pè lọ́mọlúàbí nìyẹn kì í ṣe ń gba tá a bá ń fi àpọ́nlé fẹ́ni tí ò pọ́n ni lé tá ń fa àyẹ́sí fẹ́ni tí ò yẹ́ ni sí tá ń kàrámẹ́ ẹni tí ò kàrámẹ́ ẹni ẹ̀gbọ́n Yorùbá ní ẹni tí ò bá sínwín bí òkú ìyá ẹni a gbọ́dọ̀ ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ó bá sínwín bí òkú ìyá ẹni bá ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ kò léèwọ̀ that is ẹni tó bá rí ni láàárí ìmọ̀ọ́mọ́ná tó bá ní àrò láàárí tó bá ní àmọ́rò yìí ó yọ̀ǹda ẹ̀ ilé ayé yìí ò le ẹni tó bá mú lé ní ilé ayé ò nípọn ẹni tó bá jẹ́ ó nípọn ni ilé ayé simple gan so lọ́dọ̀ àwa kan ilé ayé rọrùn láti gbé àti prepare àwa ilé ayé bọ́n ṣe ń gbé so because a ti mọ̀ wípé bó o ṣe dáadáa ó kú bó o ṣe dáadáa ó kú ìjọ kan náà làgbà oṣù bó ọ̀fọwọ́ oṣù ní ọ̀fọwọ́ okùn lélẹ̀ so ṣùgbọ́n ó kọ rere ó dáa ju wúrà àti fàdákà lọ so pé wọ́n sọ pé Aláàfin pẹ́ dé Aláàfin ṣe kan nìkan eléyìí ò kì í ṣe bàbàrà o pẹ̀lú nǹkan tí ó ti Ọ̀yọ́ jáde wá professor lẹ́ńtọ́ sọ̀rọ̀ professor náà lẹ́ńtọ́ sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ professor yìí ó ní I can also think of any academician or professor an indigene of Borno or northern Nigeria dragging their traditional rulers torí pé àwọn yẹn ò lóye ni torí pé àwọn yẹn ò kàwé ni torí pé àwọn yẹn ò mẹ̀tọ́ ni torí pé àwọn yẹn ránkà déédéé náà ni wọ́n ti sọ wọ́n dàlí mọ́njìrì tán you can't compare them with we the Yorubas ọ̀jọ̀gbọ́n lọ́pọ̀ nu ọmọ Yorùbá ntí ọ̀já gbà fúnra wa nu no that is not how it is bó ṣe rí lélẹ̀ a fẹ́ drag ẹ̀ mọ́ra wa lọ́wọ́ a fẹ́ jẹ́ kí everybody ọmọ wípé kinní yẹn yé wa so bọ́lọ́n ṣe dá Yorùbá nìyẹn Ọlọ́run ò dá wa nídàá ẹrú Ọlọ́run ò dá wa nídàá sùndọ̀bẹ Ọlọ́run ò dá wa nídàá báńkúnjọ we want our voice to be heard a fẹ́ kó wa ó gòkè a fẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ wa a fẹ́ kọ́rọ̀ wa ó nítumọ̀ a fẹ́ ká establish point wa a fẹ́ establish point wa that is ọmọ Yorùbá for you so àwọn Borno nǹkan àwọn eléyìí ò lè bú ọba wọn because wọ́n rí ọba wọn bí igbákejì Olódùmarè àwa náà ti rí bẹ́ẹ̀ rí àwọn ọba ni wọn ò fẹ́ra wọn sípò ọ̀jọ̀wọ̀ ńlọ jẹ́ ká wò pé ẹjá kàn wọ́n kò díẹ̀ bàbá kàn wọ́n kò díẹ̀ bóyá àwọn ajẹ́ sit tight wọn ajẹ́ sit right bóyá àwọn ajẹ́ ṣàtúnṣe ọba kan ò pọ́n ọba kejì lé does that make any sense to you too sir does that make any sense ọba kan rí ọba míì fín
ọba kan ń pé òun ní gbogbo nǹkan ní kákàsí gbogbo nǹkan ṣé yẹn náà make sense? So ẹni tó sọ òkúta lóní ló béèrè ìdàrọ́ lọ́wọ́ ẹni. So the Alaafin is the referred symbol of our culture, history and identity. Sorry sir, Oga Professor, Alaafin, not only Alaafin is a referred symbol of our culture, history and identity. Gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá ni symbol of our culture, history and identity. Gbogbo ọba ìlú pátápátá, ọba ìlú kọ̀ọ̀kan ni symbol of culture, history and identity of that ìlú. Ọba Adó Èkìtì ò lè jẹ́ symbol culture and identity ọba Ìṣẹ̀gbá Èkìtì. Ọba Ọ̀kà Àkókó kò lè jẹ́ ti ọba Àkókó, kò lè jẹ́ ti a symbol of culture, history and identity of ọba Àkókó. Kálukú represent culture, history ìlú ẹ̀. Ilé-Ifẹ̀ ní history tó yàtọ̀, Òṣogbo ní history tó yàtọ̀, Ẹdẹ ní history tó yàtọ̀, Ìlóbù ní history tó yàtọ̀, Ọ̀ṣun ní history tó yàtọ̀, Ìfẹ́tẹ̀dó ní history tó yàtọ̀, Ọ̀tà ní history tó yàtọ̀, Ìpẹ́tùbodù ní history tó yàtọ̀, gbogbo ìlú ló ní history tó yàtọ̀. Wọ́n ní symbol, wọ́n ní identity, wọ́n ní history wọn, wọ́n dẹ̀ ní culture tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ó kọ eégún wọn ò báramu, ó kọ ọdún wọn ò báramu, gbogbo nǹkan tá à ń ṣe ò báramu. So now disrespecting him is an insult. Ẹ gbọ́ dáadáa o, the Alaafin is a referred symbol of our culture, history and identity. Disrespecting him is an insult to all Yoruba people. No. Òkú ọ̀pápọ̀ mọ́ ìyàwó, òkú òrè tẹ́ ìyàwó rìsọ́ọ̀sì. Kí ni tó bá mú Alaafin disrespect Ọọ̀ni? Ó sọ wípé kí ọba tó kó disrespect òun àti bí kó gbogbo. Tó máa ń sọ wípé is an insult to all Yoruba people. That means we are talking about Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Ẹni tó disrespect yẹ ló disrespect gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire. And again pé ọba pẹ́ kó tó dé wọn apologize yẹn ò kì í ṣe insult. Kì í ṣe pé wọ́n bú Aláàfin ní abojú àbọ̀n bu lábimú àbọ̀n sọ pé sẹnu báyìí àbọ̀n sọ pé sórí báyìí, ìyẹn ni wọ́n ń pè léèbú. Majority wọ ọmọ ìyàtọ̀ láàrin èébú àti kéèyàn ó sọ̀rọ̀ tàbí kéèyàn ó fẹ̀hónú àtẹ̀rúnú hàn. Kò bára mu, ó dó sáàyè ọ̀tọ̀ gédéǹgbé ni. So bàbá fẹ́ rẹ́ni jẹni ká wí, ìwọ ni ti pé ọba ń pè ọ́ lọ́yọ̀ọ́. Ó ní I think the Don should go and make a personal and physical appearance for apology to the Alaafin in his palace. What? Mi lè gbẹ́nu professor yẹn sọ̀rọ̀. Mọ́ bá lè lọ sí palace Ọọ̀ni àbí palace Aláàfin kí wọ́n rí ìfẹ́nu gbolẹ̀ ń bẹ̀. Mi ì tí ì mọ̀. Ṣùgbọ́n mo doubt ẹ̀. Àná tí ń sọ̀rọ̀ àwọn náà ó ti fi hàn wípé tí wọn ò bá jọmọ Ọ̀yọ́ a jẹ́ pé àwọn náà ti choose Aláàfin nìyẹn. So that is it. Now ẹ já lọ sórí àpilẹ̀kọ wọn gangan. Post àmọ́ kọ́kọ́ kà ó. Ó ní was Alaafin really late to that event? Ó ń béèrè lọ wa àwọn ò sí ń bẹ̀ bóyá àwọn wà ń bẹ̀ àti ìmọ̀. An article was published by Professor Ademola Da Silva on Toyin Falola Network. It was titled, and I quote, "Of Mythography and Mythognosis, a complementary perspective on Yoruba mythology and the relevance today." I have not read the article, but I guess it is a publication trying to clear the misunderstanding or understanding of mythography and mythognosis. It is a very worthwhile attempt for us, the Yorubas, to know more about our culture. Of course, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń gbìyànjú à ń sapá, but unfortunately àwọn tí ń gbìyànjú láti gbé ẹ̀sìn lárugẹ wọn kì í sábà rí attention tó yẹ, wọn kì í sábà rí àpọ́nlé tó yẹ, wọn kì í sábà rí àyẹ́sí tó yẹ, wọn kì í sábà rí support tó yẹ. So that one is on one side. Only mythognosis, according to a source, refers to the deep, initiative, intuitive understanding or inner knowledge of myths and traditional law, moving beyond mere academic recording that is called mythography. Only my concern, however, is the part of the article where Professor Da Silva castigated the Alaafin for coming late to the inauguration of the Alaafin Institute of Yoruba Studies at Emmanuel Alayande University of Education. According to Professor Da Silva, the Alaafin should have been there by 9 a.m. instead of noon
keeping the participants waiting for 3 hours. Prof also complained about Alaafin not even tendering an apology. Àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ sọ wípé sorry má bínú kò yọ ẹnìkan kan lẹ̀. Bàbá lè ṣe sorry fọ́mọ kí ilé ayé ó lè gún. Ìyàwó lè ṣe sorry fọ́kọ kí wọ́n ó lè rọ́nà lọ. Ọkọ lè ṣe sorry fún ìyàwó, òbí lè ṣe sorry fọ́mọ. Ní tí wọ́n pè ní sorry kò yọ ẹnìkan lẹ̀. Trump lè ṣe sorry fáwọn cabinet. Bọ́lá Ahmed Tinubu lè ṣe sorry fún chairman local government. Kò túmọ̀ sí pé torí pé nìkan wà nípò kan ni ò wá lè ṣe sorry ni ò lè apologize tó bá ṣàṣìṣe. Gbogbo ẹ̀dá tó lọ ń dá sílé ayé ló ń lórí ọ̀fẹ́ àti ṣàṣìṣe. Bọ́n bá wá ṣàṣìṣe wọn lórí ọ̀fẹ́ àti ṣàtúnṣe náà. So, Oani, the spokesperson for the Alaafin, however, made us to know that Professor Da Silva was wrong. In his response to the professor's criticism, he indicated that Professor Ademola Da Silva was not a member of the organizing committee. He doesn't have to be. Kò pọn dandan kó jẹ́ member of the organizing committee. He was there and he was invited. Mi ò rò pé yọjú ràn lọ ni. Because èmi tí mi mọ̀ pọ́n fẹ́ ṣe nǹkan kan bẹ̀ ẹ lè rí mi ń bẹ̀ ńgbà tí mo date wọn sọ date fún mi ní invitation. That means professor yẹn wọ́n invite ẹ wá ní. Wọ́n dẹ̀ wá wo wípé tó bá jẹ́ aago 12 lẹ fẹ́ ṣe program wọn tó jẹ́ academia ni wọ́n ń pè wọ́n àwọn lecturer nǹkan professor ọ̀hún time ni wọ́n bá deal wọ́n ti fàákò kan lẹ̀ fún nǹkan kan wọ́n fàákò míì lẹ̀ fún nǹkan kan wọ́n ti calculate ìrìn àjò wọn wọ́n wá dúró síbì kan fódìdí 3 hours ẹ dẹ̀ pé nǹkan ní yago báyìí wọ́n dẹ̀ wà punctual wọ́n tètè dé so ẹ dẹ̀ expect kan dẹ̀ panumọ́ bẹ́ẹ̀ náà bí àwọn ọmọ kékeré gan ò tún lè panumọ́ gan á tún sọ̀rọ̀ àwa náà ó tún sọ̀rọ̀ ń gbó náà ṣe wá ṣe báyìí gbà tán mọ̀ pé kò ní tètè yá báyìí àbá ti jẹ́ kó lóore ó dààmú so only okay. He indicated that Professor Ademola Da Silva was not a member of the organizing committee and might know little or even nothing about the arrangements for Alaafin's arrival to the event, nor did he know about the communication and interaction between the organizers and Alaafin's aides on that day. So, I am going to address the issues from different angles. Okay, firstly, I am not in support of VIP invitees coming late to the event they are expected to honor with their presence. Àkọ́kọ́ nu. However, I would like to say that traditional Yoruba events are time-bound. Traditional Yorubas are very time-conscious in performing, for example, rites and ritual. Tán bá wà time-conscious láti perform rites and ritual. Kò túmọ̀ sí pé wọn ò gbọ́dọ̀ wà time-conscious láti attend the program tó wà important as that magnitude. So, rite and ritual. So also, waking up the Oba in the morning is time-bound and done by the drummer and royal horn blower. Gbogbo ọjọ́ kọ́ ló máa ń rí bákan náà. Àwọn aláàgọ́ ọba òun kàkàkí wọ́n lè jí ọba. Because to the best of my understanding, àtàlágọ́ àtòun kàkàkí wọ́n ń tẹ̀ lọ́ba jáde. Ntó jẹ́ personal assistant ni yóò sọ fún àwọn kàkàkí àwọn aláàgọ́ ọba pé à ń lọ sóde kan lọ́la o gbogbo palace gbogbo àwọn entourage ló máa ń mọ̀. So that kì í ṣe gba tẹ́ máa dé time kan tán máa sọ pé àwọn ọmọ páwọn ń lò dé àwọn ò múra lẹ̀ so everybody ti gbọ́dọ̀ wá wíà. Okay o tálágọ́ ọba oníkàkàkí mọ̀ wípé kábíyèsí gbọ́dọ̀ jáde ńlé láago 9. Òun kàkàkí lè fi kàkàkí jí ọba látago 5. Wọ́n ti ń fi kàkàkí jí Ọọ̀ni láti ìdájí. According to ẹni tó máa ń kéwì síwájú bàbá láti ìdájí lòun fèrè ó ti lòun ti máa kí kábíyèsí. Kò sẹ́ni tí wọ́n kì tí ò tí ì ní jí. So ilé ọba ààfin ọba kì í ṣe ibi tí wọ́n ti ń sunrun àsundàbọ̀ ilé iṣẹ́ ni kò yàtọ̀ sí president ẹ lè sọ time táwọn ọba ń sùn ọba míì ò kì í sùn títí aago 2 aago 3 lóru kì í ṣe ibi tí wọ́n ti ń sunrun àsundàbọ̀ president ò lójú oorun wàhálà lọ́tún wàhálà lósì ni ní tí wọ́n ń pè nípò ọba náà nu náà fi sọ fún ọ pé ilé ọlá níyọnu ọlá níyọnu ilé ọlá níyọnu kì í ṣe gbádùn ní bẹ́lí ọlá láàfin ọba mo bá kábíyèsí kan pàdé ń jò ní ó ní tó ń bá mọ̀ ni ò bá ti jọba
tó lóun ti débẹ̀ tán kóun tó mọ̀ kò sí sinmi kò sí gbá kò sí gbádùn ní táwọn èèyàn bá kàn ra wọn ń ta táwọn ti di mọ́tò jáde tí mọ́tò tẹ̀léra wọn táwọn kó inú aṣọ wọn bìlì pé ìgbádùn bẹ́ẹ̀ ó lòun lo mọ tó ń fèsì nínú ààfin ngbà tá a fi ń jà ààfin apẹtùmọdù ànánu kọlọ́wọ́n bá ń fọ̀run kẹ́ wọn àmọ́ ti di ti jẹ́ta ọba adédọ̀kun adégòkè àrẹ̀mú akúnrálẹ̀ dòye ọba James kọlọ́wọ́n fọ̀run kẹ́ wọn bàbá ní láwọn ò kí ń lè sùn so palace ò kí ń ṣe ibi tí wọ́n ti ń sùn àsùnná kọ́kọ́ kí professor ọba ń gbọ́yùn dáadáa at least arìn máwọn ọba dáadáa okay so ọba in the morning it's time bound and done by the drummer and royal hornblower. But let us deal with this Alaafin's issue. The palace spokesperson said that the arrangement for the Alaafin's arrival was duly communicated to the organizers. If so, then Professor Ademola Da Silva needs to apologize. Fún kẹ́ni fún pé wọn ò sí ńbẹ̀ wọ́n yí ṣàyọnu sọ. All right, saying a bit about the movement of Yoruba Obas. I think Professor Da Silva, as an expert in mythography and mythognosis, must know a lot about the myths surrounding the movements of an imperial king like Alaafin Oyo. Tell us, sir. The Alaafin may need to perform some rites before leaving his palace. Ìrọ̀lẹ́ lẹ́yìn kì í ṣe bíi tàtijọ́ kò sí ọba tí sábà ń perform rites kan kó tó di pé wọ́n kú o mọ́ ọba mélòó ní bí fálẹ́rẹ̀ kan tó jáde kúrò nílé ọba tó jẹ́ pé wìrìwìrì ni wọ́n múra táwọn náà sáré jáde pé àwọn ò gbọ́dọ̀ miss ibi táwọn lọ ò gbọ́dọ̀ miss flight sọba tó ní flight láti káàṣì ni ó sọ pé kán kọ́kọ́ bọ̀gún kóhun tó kúrò nílé àbí kádífálà ò tó dé kó máa gbé fàjànlẹ̀ àbí tí kábíyèsí ọba jẹ́ adífálà tí ọba kádífálà lójú o sọ̀ntífàwí ojú nǹkan mi gbọ́dọ̀ miss flight sọ̀ntífà sọ kábíyèsí Ifá sọ pé iwájú ọpọ́n gbàgbé iwájú àtẹ̀yìn ọpọ́n sọ béèrè lọ́wọ́ Ifá kí ni Ifá sọ. All right, Imperial King like Alaafin Oyo, the Alaafin may need to perform some rites before leaving his palace, and the rites are surely time-bound. Láago mélòó? So he cannot just leave his palace like another person invited to an event. Ṣé palace l'Alaafin sùn ni? Ilé l'Alaafin sùn kì í ṣe palace. Alaafin wá sí palace ni. Ẹ gbádùn mi. So ilé l'Alaafin sùn. The Alaafin, as well known by tradition, will not go to such an important event without other obas as part of his entourage. Mọ́ bá fẹ́ lọ meet president ṣe wọ́n time conscious. Mọ́ bá fẹ́ meet governor ṣe wọ́n time conscious. Gbogbo eléyìí ò kì í ṣe excuse. Kálukú wọn ní hòtẹ́ẹ̀lì tán máa ń dé sí. Ṣé wọn ò lè meet president láàárọ̀ kó tó jáde ni? Ṣé wọn ò lè meet president lálẹ́ ni? Ta ló máa wá gbẹ̀yìn inú wọn? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ló lọ sí Àbújá tán lọ rí president. Ṣé gbogbo wọn gbéra papọ̀ ni? Tán bá gbéra papọ̀ kí ló dé tán meet up pẹ̀lú time tí plane ọjà wọn lẹ̀. So láyé àtijọ́ ni gbogbo eléyìí ni gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn sà kò sẹ́ni tí ò lè program rẹ̀. Aláàfin wà ní Canada nísìnyí tí bàbá ọba ti dé ṣé wọ́n perform right kan tó kó lè lọ Canada. Time wo ni plane wọ́n gbéra ṣé láti Ọ̀yọ́ náà ni wọ́n ti kó náà ti gbéra lọ sí ibi tán ti fẹ́ gun plane kí tí plane ò ní já wọn lẹ̀. So ẹ kú ní dìdò eré ọmọdé ni. So tán bá dẹ̀ fẹ́ mú yàn lọ wọ́n á ti sọ fẹ́ni tán jọ ń lọ kò sẹ́ni tí ó fẹ́ lọ sóde tí ò ní sọ time tán ń lọ. Ok o time báyìí là ń lọ o báyìí la ṣe fẹ́ gbéra o ibi tá ti gbéra nìyí o ibo ni ká ti pick yín o ìbúlẹ̀ ti máa jọ ìwà o that is just it. I am even surprised that such an event organized by eminent scholars of Yoruba culture and tradition would invite and expect such a VIP like the Alaafin to be present as early as 9 a.m. at a university event without clearing its suitability with the Oba. You can say that, but kálukú ló mọ bó ṣe lè anytime tó bá wù kálukú ló lè fi program ẹ̀ sí. Báyìí ní ṣe nǹkan mi ò yàtọ̀ ilé ẹ̀kọ́ ni àwọn náà mọ time tán lè fi nǹkan wọn sí mbẹ̀. So Professor Ademola Da Silva is an eminent Yoruba professor of English and good in studies of mythography and mythognosis. The professor should have communicated his displeasure privately to the Alaafin instead of the public criticism published as an article. Ìyẹn túmọ̀ sí pé eléyìí tó dùn ẹ̀yin jù níbẹ̀ ni wípé wọ́n sọ ọ́ síta ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lè fẹ́ sọ fáwọn èèyàn kan ní kọ̀kọ̀ ẹ̀ ní ráàyè àti sọ
bẹ́ẹ̀ bá pè tí wọn ò bá pí kọ́ ńkọ́ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ́ rí wọn tán bá ẹ̀sẹ̀ ń béèrè lọ́wọ́ yín pé ṣe lápọ̀ìntmẹ́ǹt pẹ̀lú wọn ńkọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń pìsà ẹ̀wọ̀n lòmíì off and ẹni tó sọ̀rọ̀ sí public ó sọ kì í ṣe pọ́ sọ nítorí Aláàfin ó sọ nítorí ẹlòmíì tí yóò tún fẹ́ ṣe bẹ́ẹ̀ pé káwọn èèyàn kankan mọ̀ mú àwọn èèyàn kankan lọ́bọ and kẹ́nìkan dẹ̀ mọ́ fọlá jiyọ̀ so kò sí nǹkan tó bá dínú ẹ̀. Alright, the Alaafin is not an ordinary Oba, hence the title Ikú Bàbá Yèyé. Traditional rulers, especially of the Alaafin caliber, must be given due respect, just as kings in Europe are duly respected. Even here in Nigeria, I don't think an Edo professor will publicly castigate the Oba of many, Omon Oba Nedo Uku Opolopolo. I can't also think of any academician or professor and EDG of Borno or northern Nigeria dragging their traditional rulers, El Kanemi and Emirs in public as done by the article published by Professor Ademola Da Silva. Mo ti sọ yàtọ̀ tó wà nínú wọn fún yín. I think the Don should go and make a personal and physical appearance for apology to the Alaafin in his palace. Maybe bóyá kẹ́ ẹ wọ́ wọn lọ kí wọ́n lọ sí bẹ́ẹ̀. I take this opportunity to appeal to all Yoruba intellectuals to be careful in the assessments of our traditional rulers. Ẹ̀yin ni kẹ́ ẹ kọ́kọ́ pa àwọn traditional rulers yín lé and káwọn traditional rulers yín náà kàn kọ́kọ́ fọwọ́ síbi tọ́wọ́ gbé káwọn náà dẹ̀ kọ́kọ́ pọ́nra wọn lé ẹ̀ ń bó nígbà bá ṣe pé bẹ́ẹ̀ láti bá pé so táwọn traditional ruler bá ti fọwọ́ síbi tọ́wọ́ gbé tán pọ́nra wọn lé tán kàrámà àwọn ara wọn àwa náà kàrámà wọn táwọn náà sọ wípé àjẹ́ nǹkan kan tí wọ́n gbà wípé ayé ti kúrò láyé ibi táwọn ti bẹ̀rẹ̀ táwọn baba ńlá baba àwọn ti bẹ̀rẹ̀ tí wọ́n gbà páyé tá a wà yìí ayé ìjọba ni kì í sáyé tó bá sọ pé ẹ̀rẹ̀ ìgbórí ẹ̀ wá ẹ̀rẹ̀ ìgbórí ìyẹ́ ẹ̀ wá ẹ̀rẹ̀ ìgbórí bàbá ẹ̀ wá ẹ̀rẹ̀ ètì mọ́nu túbú ọba tó bá ti yàn kan mọ́nu túbú ọba ní ó padà pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ so kì í sáyé tó bá máa ń take law into their hands ayé tí gómìnà máa ń yọba ń pò ní ayé tó jẹ́ pé ìjọba ló lágbára ni ayé tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọba ní ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọba ní ń bẹ correctional center ọ̀pọ̀lọpọ̀ ọba ní fi aṣọ péńpé roko ọba ní ìsìn ṣe láyé ìgbà náà láyé ẹsẹ̀ máa kàrámọ̀ wípé ẹnìkan sọ pé ẹnìkan pẹ́ kó tó dòde àbí kí kálukú fọwọ́ síbi tọ́wọ́ gbé káwọn ọba ó di kán base lórí ìdàgbàsókè ìlú wọn kí ló lè mú ìlú wọn progress kí ló lè mú ìlú wọn dàgbàsókè kí ló lè má àwọn ọ̀dọ́ tí ń bẹ nínú ìlú wọn ríṣẹ́ iṣẹ́ ìwo làwọn gangan fẹ́ dálẹ̀ àwọn èèyàn wo ni wọ́n mọ̀ bó náà ìfẹ́ mú connection wọ̀lú wọn ntọ́ yẹ káwọn ọba ó bèèzẹ̀ lé lórí ní ìsìn nìyẹn kì í ṣe pé lágbájá òkè mi tàmẹ̀dún mọ́ mi lójú ẹnìkan pè mí lórúkọ ẹnìkan ò fi ikú bàbá yèyé sókọ mi ẹnìkan ò fọ̀jájá tù sórúkọ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ that is not where we are now ayé ti mú fùkún gbogbo bẹ́ẹ̀ ó ní okay we should be careful not to embark on producing uncultured academicians in our educational institutions. Èmi ò rò pé bọ́ẹ̀ ló ṣe rí ọ̀gá professor. There is a lesson to learn from this episode. Lesson under, it is always very profitable to be patient and humble. That is what we call ọmọlúàbí. Alright, Professor Kọ́láwọlé Rahim Parakoyi Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land. So wọ́n joyè lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. So ẹ̀dẹ̀ mọ̀ pé Ọ̀yọ́ làwọn náà ti joyè. Àwọn náà gbọ́dọ̀ protect ibi tí oyè wọn ti wá. Kì í ṣe ibẹ̀ náà ti joyè o Ààrẹ Ọ̀nà Kakanfò ló joyè lọ́yọ̀ọ́ so Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ fáwọn joyè so ìtàkùn tó so gbá ló so àgbè tó so légédé Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó Àjàó ọ̀rọ̀ Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ mo ti mú part 1 wá mo ti mú part 2 wá o mo mọ̀ pé ẹ̀yin ìyá àti bàbá mi ọjọ́ jì God bless you àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o I said it earlier wípé n kò wá láti wá gba time yín lóòótọ́ ni mo ti gba call tipẹ́ ṣé wọn á lè gba kọ́ọ̀lù bí o àbí kí n máa lọ kí n promise àwọn èèyàn pé wọn ò ní pẹ́ ókè ta lọ́jẹ̀bi ta ń jàre ṣé professor àkọ́kọ́ ni àbí professor kejì 09048519362 09048519362 àti 09151479599 jẹ́ wo is the professor serious jẹ́ wo bóyá ó rí pé kan àbí méjì gba àjàrí kó tó di pé wọ́n máa lọ +2349048519362 +2349048519362 àti +2349151479599
nọ́mbà méjì tẹ́lẹ̀ pè mí sínú pápápá ìpè kan tàbí méjì kí n sì máa lọ. ṣé pòfẹ́sọ̀ bàbá pòfẹ́sọ̀ tí wọ́n ní pé Ọọ̀ni àbí Aláàfin pẹ́ dé ṣé wọ́n jẹ̀bi ni àbí wọ́n ṣàṣejù ẹ bá ń dá o. hello sa o. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sa o. ẹ kú ètò. yes sir. gbogbo bá ti máa ń wo ètò program yìí ọ̀dọ̀ first time ti máa kọ́kọ́ ní opportunity láti wo program yìí lè and mo máa yàn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa lé àwọn Yorùbá àṣà ìṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ òwe and all that. God bless you. It's a very good program. God bless you. God bless you. And God bless you. So ẹ jọ̀ọ́ although mi really want to put it in the first place. Okay. But mo notice ẹ bá wo láti ẹ̀yẹn nígbà tẹ́ ń ṣe àwọn programs kan bí pé Ọ̀yọ́ ń ṣe fún Aláàfin Ọ̀yọ́ ń ṣe sífẹ̀ Ifẹ̀ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ bá wo dáadáa ó distraction not twice long àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní dàgbò area gbogbo àwọn Ọ̀yọ́ yẹn so I think gbogbo rọ̀bọ̀rí pé Aláàfin yìí kó má jẹ́ Ọlọ́run má jẹ́ jẹ́ bí wọ́n sọ̀rọ̀ tí kó tó máa ṣe kíní port ẹ mọ̀ gbogbo àwọn kíní I think it's high time k'Aláàfin calm down k'Aláàfin wá bọ́n ṣe máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn gbogbo kíní ìtẹnu pẹ̀lú àwọn ọba so that gbogbo protection Yorùbá land it be good. ẹ bá wo gbogbo àtọ́ ti jẹ́ tó yẹ kí gbogbo àwọn ọba yẹn pẹ̀lú àwọn Ọọ̀ni pẹ̀lú gbogbo Olúbàdàn gbogbo àwọn Ṣọ̀ún tí gbogbo wọn ti kó oníjì tó bá ṣe máa já àwọn ọmọ gbé gan tó bá gbé bá máa já àwọn ọmọ gbé gan kò lè lọ dáwò tó yẹ lọ ẹ. I don't know why this ọba is just I don't know so kí ẹ máa tẹ̀ sọ̀rọ̀ sórí aládé. God bless you. Ọlọ́run fún ní knowledge. God bless you sir. tó bá gbé ìrẹ̀lẹ̀ náà lọ́dọ̀ needs ni Ọlọ́run fún ní nǹkan tó need. God bless you I think this man is action to the progress of Yoruba land. God bless you. Honestly. God bless you brother. Distraction. God bless Yeah. you. God bless you sir. Okay. Ẹ ṣé o. Hello. Hello sir. Hello sir. Yẹ kálẹ́ sir. Ẹ kú program yìí sir Ọlọ́run adó ti wá o. Àmín o. Ọba yẹn àwọn tó wà ní àràǹjọ Aláàfin àti professor tó dàgbà ẹ ṣe professor anywhere in the world tó bá ní assignment mọ́sọ̀ within your domain. Wà á ti sọ síwájú pé kọ́ máa bínú o. At most 30 minutes or 1 hour lateness. Ẹ má bínú mo máa pẹ́. Káwọn tó ń bá Aláàfin kan ti forward message tí àwọn organizers yẹn pé ikú bàbá yìí yẹn kọ́ wọ́n ní àlejò kan tiẹ̀ wá nǹkan kan sọ. Tí wọ́n fi pé professor tó sọ̀rọ̀ orí ẹ̀ dàrú. Ẹ máa wo ìgbà téèyàn ti ń sà London Gani Adams ó prof àti ẹ̀mọ́ nǹkan tó rí gan pé àgbẹ̀gbẹ̀ professor ni tó kàn ń sọ̀sọ̀ kìsọ̀. Ó yẹ kó lè manage òun ló yẹ kó tún manage situation. Tẹ́ bá Aláàfin sọ̀rọ̀ pé kọ́jọba ẹ má bínú ẹ̀yàn ọmọ mi mo ṣe kó sí bàbá lè sọ pé sorry for ọmọ. Ọlọ́run. How can we come from other areas to your town? Kó wá máa fún wa ní 3 hours. Lateness after the program was started. Kí má ti lọ́rọ̀ kankan ẹni tó manage Aláàfin ló ní problem. God bless you sir. Ẹni tó ní problem kankan ni ló yẹ kó calm down situation yẹn. Honestly sir. Kì í ṣe ọ̀rọ̀ bá ti kan Aláàfin ọ̀rọ̀ bá ti kan Aláàfin rárá. Bàbá ń kọ́ ó láwọn àlejò nígbà tó kò dẹ̀ lè sílẹ̀ dẹ́nu àwọn tó tún jọ ń lọ wọ́n ní nǹkan kan wá kàn wá nǹkan kan sọ. Bẹ́ẹ̀ni. láti pacify àwọn èèyàn ó tún wá dé ní professor ò ní right ọ̀gẹ́ professor kan sọ pé ẹnìkan ò ní right ó là ṣe gọ̀tẹ́ iná ọ̀nà kan tó ń pa wá lọ nìyẹn èyí ń pa wá lọ bẹ́ẹ̀ni ojúṣàjú ń pa wá lọ. àdè kì í fẹ́ accept blame. àti ẹni sọ ọkọ ló ń pa wá lọ ìdí pé náà tó bá tẹ ọ̀rẹ́ tẹ àwọn tó bá rẹ̀ ń support àgbà Awólọ́wọ̀ kì í late náà. bẹ́ẹ̀ni Awólọ́wọ̀ tó mú gbogbo Yorùbá tó standardize wa.
wọ́n ní bàbá yẹn tẹ́ bá ní 7 o'clock á dé. bẹ́ẹ̀ ni. tóun náà láti rà tó máa gbà ní ilé ẹ̀rí àfẹ́pá láàfin ò ní nǹkan tó máa ṣe. wọ́n ń jẹ olú of Warri Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti wà ní jókòó kọ́ Ọọ̀ni tó dé. bẹ́ẹ̀ ni. Ọọ̀ni dé bàbá dìde sókè. bó ṣe yẹ kó wà nìyẹn inú ọmọ mi ẹ má bínú o. God bless you, sir. ní bínú nǹkan báyìí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni. jẹ́ ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ fẹ́ má bínú sá. all right, sir. mo kàn tí ń wá bí ṣe máa wọlé mo ráyè wọlé ṣé rí ọ̀rọ̀ tí olólùfẹ́ sọ mo ń gbé gbogbo ẹ̀ ló wò. okay, sir. wà láìsàlá Ìjẹ̀bú ni ní Christian mi ní. okay, sir. wọ́n ń gbé nǹkan kan nílùú mi ọ̀sán gangan ni àgàn náà máa ń pè é wọ́n ò bí mi ga tí n bá dárúkọ mi Ìjẹ̀bú yẹn wọ́n mọ bàbá tó bí ìyá mi wọ́n mọ bàbá tó bí mi fún ara mi bẹ̀rù ò ní lè dárúkọ bẹ̀rù wọn ò bí mi ga kẹ́ ẹ ṣàwọn 15 kẹ́ ẹ má ṣe ọ̀pá wọn ò bí mi ga wọ́n tẹ̀ ti máa announce ẹ̀ wọ́n tún block entrance wàhálà ìsàlàyé bàbá kan tó jáde ìgbà tí mo ti gbọ́ ọmọ ọdún mẹ́jọ I'm above 60 now. Wow. mo ti gbọ́ ọmọ ọdún mẹ́jọ. Wow. or around 8 years. bàbá yẹn jáde pé kò lè máa gba iwájú ilé nǹkan jáde kan ó ní nǹkan kan tó ní àjọǹtúnò bóyá wọn máa ṣe ń bẹ̀. bàbá yẹn bá jáde pé wọn fẹ́ kọ́ wọn máa gba iwájú ilé wọn bàbá yẹn wúkú ni o. Wow. èyí táwọn àfáà ń sọpọ́ọ̀tì ọmọdé bèrè tí wọ́n fẹ́ pọ ọmọ ọlọ́mọ ni. ó rí kò rí òun ló fẹ́ lára ẹ̀ṣẹ́ tó ń rí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó tí ò rígún tó lóun rígún ẹni tí ò jẹ ẹni tó jáde ẹni tó lóun jẹgún. ẹ̀kọ́ kí ni ẹ̀pẹ́ ẹlòmíì jẹgún fúnádìí ẹ lòun jẹ ẹni tó jáde ẹ lòun jẹgún. gbogbo pupa lálọ́jì fẹ́ gíìsì ẹ. bẹ́ẹ̀ ni. mo wá ń wo pé ṣé ọmọdé àwọn òbí ẹ ọkọ ẹ kọkọ ẹ pè é kó má jẹ káwọn àfa ẹ ti pa mú ìdí ìgbà tó ti mú ìdí ìgbà. wọ́n bá yé ẹ̀jẹ̀ o wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ kan o. ìwọ tó píìkì ń gáràjì. afọ àjídìní yẹn ó yẹ kọ́kẹ́ ẹ̀ gbé kọjá kórì ẹ̀ gbé. ẹ má dalẹ̀ Yorùbá rú náà gbogbo nǹkan tó wà nínú Quran pátápátá fúlùkù ni. fúlùkù ni o. ẹ̀wọ̀n làwọn àwọn àfa kan wá wọ́n ní kò sí àdúrà ní Quran. kò sí àdúrà fún túnú ọmọ kò sí àdúrà fún ṣílé. bẹ́ẹ̀ ni. kò sí nǹkan kan bẹ́ẹ̀. kò sí àdúrà fún kó àgbà. kò sádùúrà fókù àgbà. kò sí afọ́fọ́ àwọn ló fẹ́ràn ìgbà táwọn ms bẹ̀rẹ̀ sí níbi kwẹ́sàn ló ń sọ pé tòótọ́ kò sí wọ́n ní òun ló wà fún túnú ọmọ ní kò sí èwo ló wà fún ìṣílé kò sí èwo ló wà fún òkú kò sí. gbogbo ẹ̀ ní Yorùbá dẹ̀ ní ìsúre fún náà ní ìwúre fún. black especially our blacks tó wà nínú Quran àyà ti wà tó fẹ́ pé àwọn tó ń yọ látọ̀ sí Adam èèyàn dúdú ni wọ́n ọjọ́ wo ni sórí Adam kátẹ̀tẹ̀ wá gbà ìpọ́ ọ̀rọ̀ Adam ní kátẹ̀lé náà wọ́n ti ní àwọn tó yọ látọ̀ òsì Adam èèyàn dúdú ni wọ́n straight to hell òun ò dẹ̀ regret it and that is why Arabs don't like black at all they never give us recognition. kí ni àwọn fẹ́ para wa kú fún torí ẹ̀sìn mú bí àfa kan ìgbà tí mo fẹ́ bá àwọn ms ọ̀rọ̀ mo ráyè pé ṣé bàbá ẹ̀kọ́ lẹ́tà sí ẹ látọ̀run pé inú iná wà ọ̀run rere gẹ̀wà ànígbà ìsímùnà ọ̀run rere tó jẹ́ pé òbò tìrẹ̀ ń lọ tó níwájú àlá ẹ̀jẹ̀ máa mú tí ẹ máa fẹ́ yẹ kí mú tí it's not stupid it sounds so stupid ẹ lọ máa dókòó níwájú Ọlọ́run. virgin 77 bẹ́ẹ̀jì àbí 70 bẹ́ẹ̀jì. àdẹ̀lá is stupid ó dẹ̀ máa lé ṣánṣánṣán ṣé báàbù ẹni ẹ̀ ò ní jáde nù ṣé black man yọ tètò yìí ká gọ̀ pátápátá ni. òye mi náà o. kí ló ń sọ́gbà kàlú alọ́gbọ́n ju àwọn Kinni lọ kí ló ń sọ àwọn àfáà jígini ìyàn tó tẹ̀lé lórí. àfáà àjájígini wọ́n tún ń pè láàfáà ajígini arìngìnì wọ́jà. arìngìnì wọ́jà àmìjà gbọ́ akérèkọrò láàsáwèrè. a sì tún ń pè láàfáà. iṣẹ́ àníjọ. ó yẹ kí orí wa pé nǹkan tó bá wù ẹni kò ṣe lẹ́sìn. bẹ́ẹ̀ ni bó bá dẹ̀ ṣe wù ẹni kò ṣe ṣe. bó bá wù ẹ́ tó bá bẹ̀ dọ́rùn tó bá jẹ́ tóbi inú náà ni
ìwọ ló yàn náà o. wọ́n dẹ̀ ti jẹ́ pé gbogbo mùsùlùmí ló máa kọ́kọ́ jóná pátápátá tó máa kú egungun. wọ́n tún sọ bẹ́ẹ̀ kí wàá ní iṣẹ́ tí mùsùlùmí wá ń ṣe láyé. So why are we deceiving ourselves? Why do they want to create havoc in Yoruba land? Kò yé mi o. Ẹ máa ṣàǹdẹ̀ fún àwọn ọba yẹn tó pe meeting. Yeah. Tó pe meeting kọ́ máa dalẹ̀ Yorùbá rú o. Yeah, we are on it. Kọ́ lọ́wọ́ gbà fún wa. Ẹ jọ torí Ọlọ́run. God bless you, sir. God bless you, sir. Okay, God bless you. Good night, sir. Ó dàrú, sir. Yéè! Kàndá ọ̀rọ̀ Awíkongo. Ẹ jẹ́ máa fèyí ṣe lọ. Ìyín ni ó dúró náà kí n mọ̀ bá jẹ̀kọ́ tó léegun. Àkàndá ló ti wélé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wúlájò òun ò ní gbé ránṣẹ́ lé. Àbọ̀ mi mọ̀ rẹ́ o, àbọ̀ mi mọ̀ rẹ́ o, mo ti jíṣẹ́ ìran mi, àbọ̀ mi mọ̀ rẹ́ o, mo bẹ̀rù àgbà. A ní rí Dubai lọ lórí ètò ilé nìí. Ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ subscribe, kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.